Ẹ káàbọ̀ sáfìn ìjìnlẹ̀ lórí ìkànnì ATM Media TV. Ó kọ tèmi ò yípadà, Abubakar Tóyìn Mohammed ni àlejò wa. Ní kété tí ẹ ti dé ààfin ìjìnlẹ̀, ẹ ti ní àǹfààní sí ẹgbẹ̀rún 10 ìyẹn tẹ́ ẹ bá gba gbogbo ìbéèrè wa. Bákan náà, ilé-iṣẹ́ kan bẹ Kìítán Fitness ni. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe ètò ìdárayá ìyẹn exercise tí a mọ̀ sí gym. Tẹ́ ẹ bá láǹfààní láti gba gbogbo ìbéèrè wa, tẹ́ ò kùnà kankan bẹ́ẹ̀, ẹ láǹfààní láti ṣe gym ọ̀fẹ́ fún ọjọ́ kan. Àlejò wa, ǹjẹ́ ẹ ṣetán? Mo ṣetán. Kódà ṣe é láyà. Aláya. Àyà yín gbé. Àyà náà rí. Ó sì gbà. Àyà wà. Kí ló kọ yín? Orúkọ tèmi ni Oyèbámijí Òjó Mujib, gbogbo ayé mọ̀ sí DJ O-Coach. Iṣẹ́ wo lẹ̀yàn láàyò? Iṣẹ́ tí mo yàn láàyò, mo fẹ́ lè ní ó ṣe bíi 3. Gbogbo lòwò náà. Torí àkọ́kọ́ náà mo ń ṣe DJ níta mọ̀ sí entertainment, àwọn tó máa ń forin dánilárayá. Mo sì tún ń ṣe eré ìtàgé náà, àwọn tó máa ń ṣe ẹ̀fẹ̀ onífíìmù mo ń ṣe yẹn náà. Tí ẹ̀ bá ti lóun ní nǹkan láti rà, bóyá fẹ́ ta mọ́tò, fẹ́ ra mọ́tò, mo tún ń ṣe. Ẹ tún ń bá wa gbogbo lòwò náà ni. Ọmọ bíbí ìlú bo ni? Ọmọ bíbí ìlú Ìwó, ọmọ Olódò Ọba ni èmi ń ṣe. Ẹ̀yin lọmọ àti ìlú mèrè. Àlejò wa, ẹ wo òkòkò tí ń bẹ ní iwájú yín. Ìbéèrè 10 ló wà ńbẹ̀. Ẹ sì láǹfààní láti mú ìbéèrè 5 nínú bẹ̀. Níbí bẹ̀. Àlejò wa, ẹ mú béèrè ibi tá à ń wí gangan ládé. Ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ dáadáa. Á gbìyànjú. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú? Ẹlẹ́ẹ̀karùn-ún lélẹ́yìn. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ni wọ́n mú. Ó lọ báyìí pé kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? Fìdíkó ata. Tí wọ́n bá ní èèyàn fi ìdíkó ata, kí ló túmọ̀ sí? Wọ́n lèèyàn fi ìdíkó ata. Yorùbá ní èdè lóríṣiríṣi tó tún súnmọ́ra wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n lè ní èèyàn fi mú kó ata òfin. Wọ́n lè ní ó ti forí kàtà. Èèyàn wà nínú wàhálà náà ní gbogbo nǹkan tí wọ́n try láti sọ. Èèyàn wà nínú wàhálà, ó ní gbogbo nǹkan tí wọ́n ń gbìyànjú láti sọ. Só dá yín lójú ká tó tẹ̀síwájú? Ó dá mi lójú tí Yorùbá fẹ́ nìyẹn. Bí èèyàn bá ṣe ronú sí ló sì mọ Yorùbá sí. Ẹ gbà béèrè wa yìí. Ẹ mú béèrè mi. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹlò lẹ mú? Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. Ẹlẹ́ẹ̀kẹfà. Ó lọ báyìí pé àlọ́ o. Àlọ́. Ènìyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni o? Ènìyàn pupa. Ó sun ẹ̀jẹ̀ funfun jáde, kí ni o? Ènìyàn pupa sun ẹ̀jẹ̀ funfun jáde. Jáde. Ǹjẹ́ ẹ mọ̀? Àbí kí n ràn yín lọ́wọ́, kí n kún yín lọ́wọ́ lórí? Ẹ jẹ́ wo ìkùn lọ́wọ́ yín. Ènìyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, ó wà láàrin nǹkan èso. Ẹ ronú jinlẹ̀ lórí nǹkan èso tó jẹ́ pé. Àwọn èèyàn tí ó tó lè sun nǹkan funfun jáde pọ̀. Tọ́pọ̀. Bẹ́ẹ̀ ni. Kaṣú pupa wà tẹ́ ẹ bá mú funfun ní ó jáde nínú ẹ̀. Òun ni ó jáde nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ máa kaṣú tẹ̀ rí o. Yóò sun omi jáde. Ó tún wá lè sun omi míì, ó lè sun gẹ́gẹ́ bí èèyàn bá wo ọtí téèyàn bá ṣe ọtí, ẹ rí i pé yóò wú jáde. Ẹni yóò sun omi ni o. Yóò ẹ̀jẹ̀ funfun yóò sun ẹ̀jẹ̀ pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde. Kaṣú tó bá pupa tẹ́ ẹ bá ja omi funfun ní ó jáde ńbẹ̀. Ìyẹn àkọ́kọ́ tó fún yín ní ẹ̀sàmpù mi tó tún jẹ́ bẹ́ẹ̀. Ìbẹ́pẹ lè pupa. Tó bá jẹ́ ìpẹ́bẹ́ àgíríkì pupa wà tí ó pupa yóyóyó, tẹ́ ẹ bá gé náà omi ó sì tún jáde nínú ẹ̀. Omi funfun wà ní. Bẹ́ẹ̀ ni. Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde. Gẹ́gẹ́ bí ara èso ni nǹkan wà. Ẹni èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, ara èso ló wà. Kò yé yín? Èèyàn pupa ó sun ẹ̀jẹ̀ funfun jáde, èso ni nǹkan òun. gẹ́gẹ́ bá a ṣe wà yìí ẹ jẹ́ kí n pẹ́ lọ yóò fún wa ní nǹkan funfun.
rárá tán bá sa wọ́n máa pa ni. wọ́n máa pa. bẹ́ẹ̀ ni. agbọ́n nu. ẹ jẹ́ kí n tún láyìn lọ́yẹ̀ lórí ẹ̀ ó wù mí kẹ́ ẹ gba ìbéèrè ẹ jẹ́ kí n gba ìbéèrè gẹ́gẹ́ bí àlọ́ mi gẹ́gẹ́ bí àlọ́ mi láti jẹ́ kí n lẹ́nu wọ́n ní tá a bá pa ẹ̀jẹ̀ rẹ̀ là kọ́kọ́ mu. tá a bá pa. kí ni nǹkan tá a pa tó yẹ pé ẹ̀jẹ̀ là kọ́kọ́ ẹgbà àgbálùmọ̀ ni èèyàn pupa tó sun ẹ̀jẹ̀ jáde. ìwé wá sí àgbálùmọ̀ nìkan ní nǹkan èso tó jẹ́ funfun tí ó funfun jáde báwọn àti wá yàn àti jẹ́ kó yẹ yín pé nǹkan pupa ni. nǹkan pupa náà ni kaṣú pupa wà tó jẹ́ pupa rẹ̀ tẹ́ ẹ bá já báyìí omi funfun ni wọ́n máa jáde mẹ́. kì í ṣe funfun bíi ti fún tiẹ̀ wá yàtọ̀ sí ti àgbálùmọ̀ ẹ wò dáadáa. ṣé ẹ rí funfun àgbálùmọ̀ funfun kaṣú náà ni ìdí rèé o fún àlàyé o oje kaṣú ló funfun ó funfun oje ni o kìí ṣe tinú kaṣú gan kìí ṣe oje àgbálùmọ̀ ló funfun kìí ṣe inú àgbálùmọ̀ alẹ́ sàpùn bẹ́ẹ̀ o. nínú orí tí àkẹlẹ̀ yìí tá à ń jiyàn sí lórí àǹfààní wà láti pè èèyàn láti lápára yìí pé báwo ló jẹ kaṣú àti àgbálùmọ̀ ṣe máa rí o ǹjẹ́ funfun o ní àgbálùmọ̀ tàbí pupa ní ti kíní o ṣùgbọ́n ẹ jẹ́ ká àǹfààní wà tẹ́ bá lè pèèyàn lórí ẹ̀ o àǹfààní wà o ṣùgbọ́n ẹ ti gba ìbéèrè òun àgbálùmọ̀ ni àfọyín ẹ mú béèrè mi. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lẹ mú. alákọ̀ọ́kọ́ lélẹ́yìn. alákọ̀ọ́kọ́ ó lọ báyìí pé kí ni ìtumọ̀ orúkọ àmútọ̀runwá yìí alákọ̀ọ́kọ́ olúgbòdì ẹlẹ́ẹ̀kejì abíára kí ni. abíára méjèèjì mo gbọ́dọ̀ gbà bí ẹyọ kan. méjèèjì. níbi àkọ́kọ́ olúgbòdì ọmọ tó bá níka mẹ́fà ni. bẹ́ẹ̀ ni ìrònú yẹn. ẹgbàá wọn. níbi tàbíára wọn kọ́. abíára ní tó jẹ́ kí n máa wo abíára ni pé mi ò gbọ́ rí èèyàn abíára. mo lè ràn yín lọ́wọ́. ok. yàtọ̀ sí pé tẹ́ ẹ bá mọ ìtumọ̀ abíára. mi ò mọ ìtumọ̀ abíára yín gbọ́ rí. kí wàá ní ìtumọ̀ tàlàbí. tàlàbí. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tí mo fẹ́ rí gbọ́ǹbì yẹn níbi tàlàbí bí mo gbọ́ náà máa ń pè tàlàbí àlàbí jẹ́ àwọn tí mo ń gbọ́ tàlàbí. àlàbí lẹ mọ́ gbọ́ ẹ̀ gbọ́ tàlàbí. gbọ́ tàlàbí bọ̀ n tí ń bi ìwòye tí mo lè fi sọ̀rọ̀ lórí tàlàbí. tàlàbí bí mo ṣe rí rò sí ní Yorùbá ni o pé bóyá ẹni tí ojú ọmọ bá pọ́n kó tó bì wọ́n lè sọ ní tàlàbí. ó ṣe mí láàánú ó wù mí ní ọkàn mi kẹ́ ẹ gbà béèrè wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún fún yín ní mímẹ́. ọ̀yà. sàlàkọ̀ ńkọ́. sàlàkọ̀ olóye yẹ̀yẹ́ ni sàlàkọ̀ lọ́dọ̀ torí sàlàkọ̀ gan níkìn ìmùlẹ̀ ni wọ́n ń gbọ́ sí pé mo lẹ́yìn tó ń jẹ́ sàlàkọ̀ ládùúgbò wa. orúkọ àmútọ̀run wà ní sàlàkọ̀ jẹ́. ní sàlàkọ̀. bẹ́ẹ̀ ni. ìgbọ́ rí o sàlàkọ̀ ó jẹ́ lọ́dọ̀ tèmi bíi orúkọ ìnagijẹ. rárá ní sàlàkọ̀ torí àgbàlagbà lẹ́yìn tí mo tún sọ náà ń pè ní sàlàkọ̀. àmútọ̀run wà ní sàlàkọ̀ jẹ́. kìí ṣe òjò kìí ṣe gè kìí ṣe àdùbí. rárá tí a bá ní ìtumọ̀ àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn abíára abíára ni ọmọ tí bàbá rẹ̀ kú tí ìyá rẹ̀ ò mọ̀ pé òun wà nínú oyún kí bàbá rẹ̀ tó kú táwọn èèyàn ò sì mọ̀ pé ó wà nínú oyún ọmọ tí wọ́n bá bí òní jẹ́ abíára níbi tí. ẹ jẹ́ fún yín lẹ́sàn kan bí eléyìí níbi abíára ni o Yorùbá máa pè ní babarímisá. babarímisá bẹ́ẹ̀ ni. abíára nítorí àti pé ó ṣẹlẹ̀ sáà ti tèmi ìyẹn jẹ́ ọmọ tó ti dàgbà nísìn. mo wà pẹ̀lú yín mo wà pẹ̀lú yín. abíára tí wọ́n fi pa abíára ni pé ìbáparímisá ni gbogbo èèyàn fẹ́ẹ́ lè sọ pé àwọn fẹ́ẹ́ mọ̀ bọ́ abíára yẹn àgbà ni
gbọ́ rí wọn ò fẹ́ gbọ́ rí torí ẹ̀ alẹ́ bá sọ pé àwa rí mi sá kó ẹ̀ lé ìṣẹ́jú méjì ní fi máa sọ àtòrí ó yé mi sí. bẹ́ẹ̀ ni àpéjìlẹ̀ láwà àpéjìlẹ̀ láwà èèyàn máa kẹ́kọ̀ọ́ sí náà ni. bákan ní nípa ti Tàlàbí àti Sàlàkọ́ tí ẹ bá ti mọ̀ súnmọ́ Sàlàkọ́ ẹ sì ti mọ̀ Tàlàbí nìyẹn. Tàlàbí ni ọmọ tí ó mú okùn ibi rẹ̀ tó fi pàkájà tó fi kọ́ èjìká bí ẹni pàkájà bí ìgbà pé yẹn fọ àpákájà. bí mi ṣe wà yìí nísìnyí òjò yìí mo fi kọ́rùn ni. bó o ní ọmọ sì fi ibi pàkájà. àwọn ọmọ ń bẹ tí wọ́n fi kọ́ àpákájà. ní wọ́n á pè ní Tàlàbí. okùn ibi wọn tí wọ́n fi kọ́ pàkájà. yóò wà ní apá àwọn báyìí. tó bá jẹ́ obìnrin ní Tàlàbí tó bá jẹ́ ọkùnrin ò ní Sàlàkọ́. ẹkùn náà ìbéèrè ẹmú béèrè mi. mo ti gbàlàjì ń bẹ́ẹ̀ ní méjì lẹ́bẹ̀ẹ́ ni mo mú kan. owó mi náà ni mo fi tó fún yín pé àwọn mi tẹ́ owó mi wá sọ fún yín pé méjì tó wà bẹ́ẹ̀ ni ok ìlàjì mo gbà. ẹgbà ẹsẹ̀ ìlàjì lálẹ́ ẹgbà ni. ìlàjì mo ti gbà á fún méjì lẹ́bẹ̀ẹ́ ni mo gbà kan. àbí ká tún fún yín ní mi. bẹ́ẹ̀ tún fún mi ní tó ń gbà. ká fún yín mi. ní tó ń gbà. kẹ́ẹ̀gbà. yàtọ̀ sí léèrè. ní tó ń gbà. ẹja inú oko àmọ̀tọ́hún wa náà láti tún wá. kẹ̀kẹ́ ká fi lè rọ́pò rẹ̀ pé ẹgbòdìdì tẹ́ ẹ bá gbà. ẹyọkàn ni o lẹ́yìn ẹ̀kọ́ rẹ̀ ó ti tán. ó yá ok ẹ̀ ń sùn lẹ́. ọmọ wo ni Àjàyí jẹ́? Àjàyí Ògìdì olórúkọ àgbà àjíkan ògbómi òṣòro wẹ́dà. ọmọ bí yàbá lè kókó bí bàbá bá lè lé ọ lọ. orí kìlẹ̀ kí wa. Àjàyí ni kí wàá ní ìtumọ̀ rẹ̀. ọmọ tó mẹ́sẹ̀ wà lájàyí. rárá o ẹkùnà rẹ̀. Àjàyí. bẹ́ẹ̀ni. ok oríkì rẹ̀ mọ̀ ń kí. bẹ́ẹ̀ni. Àjàyí Ògìdì olórúkọ ògbómi òṣòro wẹ́dà. ẹ wo ẹ sọ pé ó ti lọ jíìmù ti lọ ẹ gbìyànjú o. jíìmù lè lọ àní mo ti sọ pé mo fẹ́ jíìmù. ọ̀yà àtìkú ń lọ ẹgbà tó ń fún yín ni ó wù mí pé kẹ́ ẹ gbà lọ àní kíkẹ́ ẹ gbà kíní ìlọlé ní sẹ́ kẹ́ ẹ gbà lọ lé ó wù mí. Àjàyí. bẹ́ẹ̀ni Àjàyí ẹ jẹ́ kí n kún yín lọ́wọ́ lórí ẹ̀ ó ti sọ ìtumọ̀ ọmọ tó jẹ́ pẹ̀lú orúkọ tí wọ́n ń pè ní Àjàyí. Àjà nígbà àwọn òṣà bí yàn sàjáde bá sọ pé Àjàyí. bẹ́ẹ̀ ni Àjàyí. oríkì ẹ̀ ni wọ́n á mọ̀ ọ́. Àjàyí Ògìdì olú. ẹ sọ pé ó ti lọ. ògbómi òṣòro wẹ́dà. àtijọ́ ó ti lọ. mo fara mọ́. ọmọ tí wọ́n pè ní Àjàyí òun lọmọ tí ń bọ̀ láti inú oyún tó wá dojú bolẹ̀ nígbà tí wọ́n bí tán ọmọ òun ni wọ́n ń jà yìí ẹ̀rí Àjàyí ni wọ́n gbìyànjú láti yí. ó lè ṣíjú. láti ṣíjú òun ni wọ́n pè ní Àjàyí ọmọ tí ń bọ̀ láti inú oyún tí ó dojú bolẹ̀ òun ni wọ́n pè ní Àjàyí ẹkùn náà ìbéèrè ẹ mú béèrè mi. tí ẹ kì í ti kẹ́ ẹ ti fún mi láàfù ẹ. ẹ gbìyànjú ẹ gbìyànjú. mo fẹ́ jẹ gbogbo owó yín tẹ́lẹ̀ ní gbìyànjú. ọmọ ẹlẹ́ẹ̀keje rẹ. ìbéèrè keje òun lẹ mú ọlọ́ba yìí wípé ẹ pa òwe méjì tí ó ní orúkọ adìẹ nínú. adìrẹ ìrànà kò ń ṣe ohun àjẹgbé. adìrẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé. wọ́n ní tó ṣe igún tó fi pa lórí tó ṣe àkàlà tó fi yọ gẹ̀gẹ́ tó bá ṣe adìẹ yóò kù sórí àgbà ni. wọ́n lóun tó ṣe tó ṣe igúnnugún tó fi pa lórí tó ṣe àkàlà tó fi yọ gẹ̀gẹ́ lọ́rùn tó bá ṣe adìẹ yóò kù sórí àgbà ni. òwe rèé o ó gba ìbéèrè eléyìí o ìbéèrè pẹyọkan. ó ní kẹyọkan. tẹ́ẹ̀mù. jẹ́ mú pé mẹ́fà kí n lè jẹ gbogbo owó yín kí n lè jẹ. ẹ̀yin olólùfẹ́ wa ìbéèrè yìí àlékà kí ló dé àti béèrè rẹ̀ síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn ti béèrè rẹ̀. àti béèrè rẹ̀ síwájú nígbà tí a bí i pé kí ni ìtumọ̀ Sàlàkọ́ àti Tàlàbí. mo ẹ jẹ́ àmójúmọ̀ ọ̀rẹ́ kí n fi jẹ́ níbi gbà bónọ́sì. ìbéèrè kejì. ìbéèrè kejì ọlọ́ba yìí pé àlọ́ o. àlọ́. ojúlé mẹ́ta ọ̀nà kan làá tí wọ̀ kí ni o. ojúlé mẹ́ta
ọ̀nà kan láti wọ̀ kí ni. ojúlé mẹ́ta. bẹ́ẹ̀ ni ọ̀nà kan láti wọ̀ kí ni kan. òwe eléyìí ṣe díẹ̀ o nìkan fẹ́ lọ́ mi ní fún ọ. ẹ filẹ̀ kìí ṣe òwe àlọ́ rẹ̀ náà ni mo wò bá wọn. ojúlé mẹ́ta ọ̀nà kan láti wọ̀. ojúlé mẹ́ta kí ni jẹ́ nǹkan mẹ́ta ọ̀nà kan lẹ́sìn gbà wọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ojúlé mẹ́ta ni ó wà níbẹ̀ ló wà níbi kíní ṣùgbọ́n náà kan èyí ó gbà wọ̀ bẹ́ẹ̀. bíi ara ló wà bí ìgboro. ara ló wà lára aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá ni òun ló wà mo ràn yín lọ́wọ́ lórí ẹ̀. ọrùn ni orí ni. orí. torí tá a bá fẹ́ wọ sọ́ba yà á kí ọrùn báyìí. ẹ kí wọ́n lè apákan àbí ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n kì í sóhun gẹ́gẹ́ bí ojúlé mẹ́ta ọ̀nà kan láti wọ̀. ẹ̀sìn lára ló wà. ara náà ló ti wà. yorùbá ọ̀nà kan ojúlé mẹ́ta ayé tó gbọ́dọ̀ jẹ́ náà tí ìbá ti sọ̀rọ̀ yóò sì yà jẹ́ẹ̀dì. torí tá a bá sọ̀kòtò ní ìsinyìí ọ̀nà kan náà ni 1 2 àti tìbí ẹsẹ̀ kẹta wa náà nǹkan. ṣòkòtò ní ẹgbà. ṣòkòtò ní. bẹ́ẹ̀ ni ṣòkòtò ní. ẹ ti ka ilé wọn. ojúlé mẹ́ta rè ojúlé kan ni ojúlé kan ni ojúlé kan náà ni ojúlé kan ni bẹyì ti bẹ̀bẹ̀ rẹ di tẹ ọ̀nà kan lẹ́ẹ̀tì wọ̀ tẹ bá fẹ́ wò ẹ rí pé ojúlé kan ni ọ̀nà kan lẹ́ẹ̀tì wọ̀. bẹ́ẹ̀ láti wọ mẹ́ta àwùjọ. ojúlé mẹ́ta ọ̀nà kan láti wọ̀ ṣe ti rí. ẹ̀yin olólùfẹ́ mi. ẹ jẹ́ mú kan sí kí n lè jẹ́ kí n lè kí n wá jíìmù lọ́la. láti bẹ̀rẹ̀ pé kí n wá jíìmù lọ́la. ó wù mí kẹ́ ẹ gba jíìmù ọ̀fẹ́. mo ti gbà mo ti gbà fún àfún mo gbà. ẹkùnrin ní sá ó dùn mí gan-an ni a dúpẹ́ pa parí ètò yìí láyọ̀ àtàlàáfíà. a dúpẹ́ tá a parí ètò yìí ní ayọ̀ àtàlàáfíà. àlejò wa ǹjẹ́ lọ́wọ́ kan méní méjì tí ẹ fẹ́ bá àwọn ará ilé sọ nípa ètò tí à ń ṣe yìí. lórí ètò kí la porúkọ ètò yìí. ààfin ìjìnlẹ̀ lè tún tẹ́ wà. ààfin ìjìnlẹ̀ ètò tó dáa ni torí ètò tó ń rán ni létí ohun àtijọ́ tó sì tún ń rán ni létí àwọn òwe àtijọ́ àlọ́ àtijọ́ gbogbo nǹkan tí gbogbo àwọn tá a sì kéré àtàwọn tó tún bọ̀ lẹ́yìn wa àtàwọn tó tún jù wá lọ míì tó ti gbàgbé ètò ń rán wa létí ọlọ́run wa nípa làákàyè tí yín. àmín ya Allah. àmọ̀tẹ́ tí ń mú ọgbọ́n àti òye ọlọ́run ní babẹ̀jẹ́. àmín. lókèlókè lọ́lọ́run wa máa ṣe. àmín. ẹ̀yin tẹ́ wọ́n bá wá fìfẹ́ wò náà YouTube ẹ ṣe ibi ẹ ti ń rówó ṣe dátà ọlọ́run máa fọpọ̀rọ̀ kó bẹ́ẹ̀. àmín. àgbà ojú tẹ tó wá fi ń wò wá inú yín sì tún dùn sí wa ọlọ́run ní bàjẹ́. àmín ya Allah. lágbára ọlọ́run ẹ̀yin ti wá àwa náà ti yín kí orí yóò bá sẹ́yìn kò sáwà. bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ̀ máa wá ṣe. adúpẹ́ lọ́wọ́ yín láti iléeṣẹ́ ATM Media TV pé ẹ wá sórí ètò wa pé ẹ kópa inú wa dùn gan-an ni bákan náà la fẹ́ fún ilé ìbúra pàtàkì kékeré ẹ bá wa fìfẹ́ gbà kò sì tó bó ti yẹ ẹ ṣé gan-an adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín. ọṣẹ rèé láti iléeṣẹ́ ATM Media TV a fìfẹ́ fún yín pé ẹ kópa lórí ètò wa ààfin ìjìnlẹ̀ ẹ ṣé gan-an ni ẹ̀yin olólùfẹ́ omi a tún máa pàdé o. Galanta, 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 galanta.